Mo kí gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi tí ẹ bá mi pàdé àbí padà wo ètò yìí. Mo ṣe ètò lánàá, mo sọ wípé ẹ̀sìn àwọn olóṣùká, àwọn kan ń bínú pé kí ló dé tí mo ṣe pè wọ́n ní olóṣùká. Mo ní right àti pè ẹ̀sìn mùsùlùmí ní ẹ̀sìn olóṣùká nítorí wípé ẹ̀sìn tí èmi tó bá sọ pé ẹ̀sìn tí mo bá nínú ẹbí tí wọ́n fi tọ́ mi dàgbà, ẹ̀sìn mùsùlùmí ni. So mo mọ nǹkan tí mò ń sọ, mo dẹ̀ ní right àti sọ̀rọ̀ lórí ẹ̀. Ní ìgbà tí a wà ní kékeré, tí èèyàn bá ń dàgbà bọ̀, àwọn òbí èèyàn ló máa ronú fún èèyàn, àwọn alábàágbé èèyàn, àwọn alágbàtọ́, gbogbo àwọn èèyàn bẹ́yẹn ló máa ronú fún èèyàn. Ọ̀nà táwọn fẹ́ kó tọ̀ ló máa fi tọ́ ẹ dàgbà. Tí ìwọ bá wá dàgbà dé stage kan, ìwọ ló máa wá decide nínú ara ẹ wípé ọ̀nà tí wọ́n gbé gbà láti fi tọ́ ẹ yìí o nífẹ̀ẹ́ sí, o máa bá ọ̀nà yẹn lọ. Tó o bá wá nífẹ̀ẹ́ sí, tó bá ti ń dàgbà, wàá máa make research tiẹ̀, wàá máa lo ọpọlọ tiẹ̀, o ti kúrò lọ́mọ àgbékọ́rùn roko, wàá lè dánú rò gbogbo àwọn experience ẹ nínú ayé àti gbogbo àwọn ọ̀rọ̀, gbogbo nǹkan tó o bá rí òun ló máa fi mú papọ̀, tó máa fi wò pókè eléyìí tó fi tọ́ mi dàgbà yìí ó dáa, mo fẹ́ máa lò lọ, eléyìí tó fi tọ́ mi dàgbà yìí mi ò lò mọ́. Òun ló dífá fún àwọn ẹlẹ́sìn àjòjì ní ilẹ̀ káàárọ̀ òjìire, torí wípé gbogbo wa a lè sùn ká kọrí síbì kan náà. Nígbà tá wà ní kékeré, àwọn kan wọ́n mú wọn lọ sí ṣọ́ọ̀ṣì láti kékeré wọn ò ní choice láti sọ pé rárá, gbogbo wa ò jọ ní choice ni. Àtàwa tó mú lọ sí ẹ̀sìn mùsùlùmí tó kéwú sí létí, ọmọ òkókó ṣó lè sọ fún ìyá àti bàbá ẹ pé ẹ̀ka yìí lójọ́ òpó mọ́, ṣé wọ́n ní ju ọmọ nìkan sá lọ. Ọmọ yẹn ò tí ì lè dánú rò, wọ́n á kírun sí létí, wọ́n á tọ́ nítọ̀ Islam, wọ́n á ṣe níṣe gbogbo ẹ̀ nítorí wípé àsìkò ìgbà yẹn ọmọ yẹn ò tí ì lè dánú rò, kò tí ì lè dá nǹkan kan ṣe fúnra ẹ̀. Ṣùgbọ́n ẹ̀tọ́ ni wípé bọ́mọ yẹn ṣe ń dàgbà, ó ń dàgbà pẹ̀lú ọpọlọ àti ọgbọ́n àti ìmọ̀ àti òye. Tí ọmọ yẹn bá wá dàgbà dé àkókò kan tó ti ní ìrírí nínú ayé, ìrírí yẹn la fi máa wò wípé òkè ẹ̀sìn tí wọ́n fi tọ́ mi dàgbà yìí, so ẹ̀sìn pọ̀ láyé, kì í ṣe ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì nìkan ló wà láyé. Èmi tí mo dẹ̀ dúró yìí, lóòótọ́ wọ́n sọ mí ní Làtífá láti kékeré, ṣùgbọ́n nígbà tí mo dàgbà, mo wò wípé ẹ̀sìn àbáláyé wà, nǹkan kan wà ní ilẹ̀ káàárọ̀ òjìire tí mo dẹ̀ mọ̀ wípé ọmọ káàárọ̀ òjìire òun ni mí. Ẹ̀jẹ̀ àwọn tó ti kọ́kọ́ tẹ ilẹ̀ káàárọ̀ òjìire dó, òun ló wà nínú vein mi tó ń ràn nínú iṣan mi ara mi àti ẹ̀jẹ̀ ara mi. Mo dẹ̀ tún jọ wọ́n torí mo dúláwọ̀. Ẹ̀sìn àràbò, àwọn àràbò ó ní bí kọ́lọ̀ ara wọn ṣe rí. Ẹ̀sìn kìrìsìtẹ́nì, àwọn Ísírẹ́lì gbogbo wọn Róòmù ó ní bí kọ́lọ̀ wọn ṣe rí, wọn ò jọ wá. A dẹ̀ ń ṣe nǹkan kan náà, a ní different culture and different àṣà àti ìṣe wa ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Gbogbo kinní yẹn bẹ́mi náà ṣe ń dàgbà ni mò ń mú àwọn ìrírí yẹn ni mò ń papọ̀, ni mò ń lu ọpọlọ mi pẹ̀lú ẹ̀. Torí èmi náà kírun ní kékeré, mo lọ NASFAT, mo kírun títí tí mo fi dàgbà. Lẹ́yìn tí mo kúrò, tí mo tójú bọ́, mo kírun, mo tún padà kúrò nínú Islam. Nígbà tó stage kan, mo tún wọnú Christianity díẹ̀ kó tó di pé mo padà sínú ẹ̀sìn àbáláyé tó jẹ́ ti ṣẹ̀ṣẹ̀. So ní age mi yìí tí n bá wá bọ́ síta lórí
ayélujára tí mo wá sọ wípé ojú mi ti là o, ọpọlọ mi o, mo rí lò dáadáa o, mo lò ó, mo fi ronú, mo dẹ̀ fi collect gbogbo experiences mi, gbogbo ìrírí ayé mi, mo fi kó papọ̀, mo fi wò wípé èmi o, mo fẹ́ ṣe nǹkan àwọn baba ńlá mi. Mo dẹ̀ wá sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam yẹn. Àwọn kan wá sọ pé mo pọ̀ wọ́n lólóṣùká. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, in tí wọ́n wé sórí kí ni Yorùbá ń pè? Òṣùká ni now. Nígbà tí a wà kékeré tó bá ní ká lọ pọn omi, a máa mú aṣọ kékeré, a máa ṣe báyìí, a máa fi sórí ká tó wá gbé omi lé kí àwùjẹ kí orí má bàa ta wá tá bá gbé báàfù lé. Ó wá di nǹkan tí àwọn kan wá mú láàrin wa tájọ́ mọ káàárọ̀ òjíire, wọ́n wá wé sórí. Òṣùká ni àwọn láwọn wé láwàní, bóyá láwàní ni wọ́n ń pè ní ìlú Àràbò, but ní ilẹ̀ káàárọ̀ òjíire òṣùká làwa ń pè. So mi ò rí pé mo bú yín, mo fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ni. Now ní ìgbà tí tó bá kí n ṣe pé ayé àwa ọmọ adúláwọ̀, Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ayé wa nǹkan ti ṣe wá gidi gan, kọ́lọ́run má jẹ́ káyé wa bàjẹ́ láti kékeré. Ní ìgbà tí wọ́n gbé ẹ̀sìn yìí wá, àwọn tó gbé wá gan wọn ní kó bàjẹ́ lára wa tó báyìí, wọn ní káyé wa bàjẹ́ tó báyìí. Nígbà tá wà ní kékeré, torture làwọn òbí wa tí wọ́n fi lò, wọ́n fi ẹ̀sìn àjòjì yẹn, wọ́n fi àwọn gan ló fi enslave wa láti kékeré, torture. Ọmọ ọdún 2, 3, 4 ẹ ní kó gbààwẹ̀ di 12. Irú àwọn àwẹ̀ wèrè tẹ́ ń gbà ní ìsìn tẹ́ ń fara gbàrúwẹ̀. Ẹ máa ní kán gbààwẹ̀ di 12 o'clock. Àwọn ọmọ yẹn á gbà. Tí wọ́n bá gba àwẹ̀ di 12 o'clock, ebi àti ọmọ kékeré. That is why I said it yesterday wípé gbogbo nǹkan tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Mùsùlùmí orí burúkú àti òfò ló kún bẹ́ẹ̀. Àgbákò téèyàn lè ṣe láyé yìí ní kéèyàn ṣe ẹ̀sìn Mùsùlùmí. Cut me anywhere. I was once a Muslim. Latifa ni wọ́n sọ mí àwọn wèrè kan ní mi ò wà Muslim enough. I don't want to be Muslim enough if to be barbaric about it and to be báwo ló ṣe máa ń pe àwọn ẹlẹ́sìn àjòjì yìí, fanatic about it. Mi ò fẹ́ wà Muslim enough to that level that I will not use my brain láti ronú. Nígbà tá bá wà ní kékeré nígbà yẹn, bó ṣe bẹ̀rẹ̀ fún wa nìyẹn o. A máa gbàwẹ̀ di 12 ngbà tẹ́ tá sì kéré díẹ̀, a gbàwẹ̀ di 12, tó bá ti di 12 wọ́n á ní ká wá break. Ọmọ kékeré tí ò mọ kankan, Àràbógan ò jẹ́ fún ọmọ kékeré ní àwẹ̀ gbà. Àwọn tó ní ẹ̀sìn, wọn ò ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn, wọn ò fi ẹ̀sìn yẹn bá yí ara wọn jẹ́, wọn fi ẹ̀sìn bá yí ọmọ jẹ́ láti kékeré bẹ́ẹ̀ yẹn. Torí èdè wọn lè di Àràbó, tẹ́ ń lọ lé kéwú fún tẹ́ fẹ́ para yín lé lórí. Now láti kékeré yẹn, àwọn òbí wa ti wá inculcate habit yẹn débi wípé tó bá ti tó stage kan, a máa gbàwẹ̀ di 12. Ìgbà tá tún dàgbà bí 6, 7 years. Mo rántí now. 6, 7 years, a tún gbàwẹ̀ yẹn di 2. Tó bá tún yá wọn tún extend di 4. Tó bá tún yá wọn wá sọ fún wa wípé di 7 o'clock. Tí ó jẹ́ normal time tí wọ́n gbàwẹ̀ di. Ẹ̀yin náà wò ọmọdé tí ò mọ nǹkan kan tẹ́bí ń pa di 12 o'clock, ọmọ tó yẹ kó jí láàárọ̀ kó jẹun àárọ̀ kó ṣeré bí ọmọdé ṣe ń ṣeré. You stole our that ẹ̀sìn yẹn ó still kékeré wa lọ́wọ́ wa, the right to be able to, you know, láti ṣeré bí ọmọdé, láti ronú bí ọmọdé. Wọ́n make sure wípé nǹkan burúkú yìí ni wọ́n ń tì bọ ọpọlọ wa láti kékeré by force. Yàtọ̀ fún pé a máa tún lọ léèwé, a máa kàwé, a máa ṣe gbogbo ẹ̀. By force o gbọ́dọ̀ gbàwẹ̀. By force èmi àti kékeré mi tí mo ti gbọ́njú, tó bá ti rán wa ńṣẹ́ báyìí mo máa ń já fruit, máa sáré lọ já fruit tó bá ti ní. Ibi táwọn òbí wa tún wicked dé. Ibi tí àwọn òbí wa, many people are still doing it today. Ṣé bóyá inú àwẹ̀ wèrè yẹn ni wọ́n wà lẹ́ni báyìí. Ẹ tún ní kó mọ́ gbàwẹ̀, ẹ tún ní kó lọ pọn mi wá, ẹ tún máa ránṣẹ́, ẹ dẹ̀ mọ̀ wípé ebi ń pa ọmọ yẹn kò jẹun. You are torturing the child.
kì í ṣe bó ṣe ń tọ́ ẹ̀tọ́ ọmọ ní ìlànà tó lódùmarè rárá ìlànà tí alágan ẹ̀ fi tọ́ kì í torí pé ní ìlú àràbò wọn ò ní ṣe ọmọ tí wọn bẹ́ẹ̀ yẹn bó ṣe tọ́rú àwa yìí dàgbà nìyẹn a máa wà nínú àwẹ̀ gbogbo iṣẹ́ ló máa gbé fún ẹ ṣe bó ṣe ń fọbọ́ ló máa pàwẹ̀ ló máa palẹ̀ mọ́ ló máa pàtẹ́ àwọn omi kátàn la máa gbé bọ́ síta ebi dẹ̀ ń pa ọmọ yẹn ẹni ó yá kẹ tó tún sínú lálẹ́ o ẹ tún gbúdọ̀ gbé gbogbo omi kátàn yẹn gbogbo àwọn gift items everything a tún gbé wọlé a tún palẹ̀ mọ́ kó tó di pé a jẹun so gbogbo nǹkan nípa ẹ̀sìn mùsùlùmí is always torture àti kékeré ló ti máa ń torture ọmọ títí tó máa fi dàgbà so mo rántí nínú ẹ̀sìn mùsùlùmí yìí níbi tí àwọn kan wà fanatic about it tó torí àwọn kan máa wá sórí social media wọ́n á máa sọ̀rọ̀ yánnayànna ẹ máa defend nǹkan tẹ́ ẹ mọ̀ mo rántí woman kan gbà yẹn a wà ní kékeré mo ìbémi àti ọkọ mi ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ mo rántí mo sọ fún ìyá yẹn mo ní dárúkọ ẹ̀ ó ti bí ọmọ alákọ̀ọ́bí tẹ́lẹ̀ ó ti bí ẹlẹ́ẹ̀kejì oyún ẹlẹ́ẹ̀kẹta ló ní gbogbo ìgbárùmọ̀lẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ yìí bó ṣe gbà kò dẹ̀ sí ìgbà tí àwẹ̀ bá dé tí ò ní gbà toyún tí woman yìí wà heavily pregnant níbi tó wà fanatic about Islam dé ó gbàwẹ̀ nínú oyún because ó kù díẹ̀ kó bímọ náà ní àwẹ̀ dé ó gbàwẹ̀ tán tó máa bì kiri báyìí tó máa jókòó tó máa rọ kalẹ̀ báyìí ní àwọn ìyá àgbà mi máa sọ fún arábìnrin yìí wípé ìyá alágbájá lọ jẹun ìyá alágbájá pẹ̀lẹ́ báwo ló ṣe wá ṣe ó máa lókun nínú ó máa ṣe kinní kan gbogbo wa ń rò wípé Ọlọ́run fún ní pé Allah fún ní okun àti agbára láti gba àwẹ̀ ni wípé ládà ẹ̀ ó pọ̀ because nǹkan tó fi kọ́ wa láti kékeré ni wípé ládà ẹ̀ máa pọ̀ lọ́dọ̀ Allah níwájú gbogbo àwọn ìgbárùmọ̀lẹ̀ mo ti ń sọ yìí woman yẹn bí ọmọ yẹn lókù ni níbi tí ẹ̀sìn àjòjì bá yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́dé ní ilẹ̀ káàárọ̀ òjìrè ó bí ọmọ yẹn ó bí ní òkú ni so tá bá ń sọ̀rọ̀ nípa pé a ti ṣe ẹ̀sìn kan rí àwa bọ́ síta I have right láti sọ̀rọ̀ Islam because my experience in it so ẹ̀yin tẹ́ bá sì rò wípé ẹrú ẹ̀sìn àjòjì ni yín ó sì dé yín má golo you can ẹ lè máa gbà á lọ ọpọlọ ibi tí ọpọlọ ti yín ṣiṣẹ́ mọ́ nìyẹn that means ìgbà tẹ́ ẹ dàgbà ẹ ti rò wípé okay nǹkan tó fi tọ́ yín láti kékeré dàgbà yẹn ẹ dàgbà enough láti ṣí ọpọlọ yín lẹ̀ láti fi ọpọlọ yín rò wípé yín tí wọ́n fi tọ́ mi yìí ṣé ọ̀nà ni àbọ̀ náà kọ́ kò sí nǹkan kan tó ṣe ẹ̀sìn Islam tó bá jẹ́ pé bó ṣe ń ṣe ní ilẹ̀ àràbò ló ṣe ń ṣe ní ilẹ̀ káàárọ̀ òjìrè kò sí nǹkan kan tó ṣe ṣùgbọ́n àwọn èèyàn wá gba ẹ̀sìn ẹlẹ́sìn àṣà aláṣà ìṣe oníṣe wọ́n wá tún wá mú wọ́n wá fi enslave àwọn èèyàn tiwọn that is the problem wọ́n gbé lọ extra miles lọ́mọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ní ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ bá gbọ́ àti kékeré ni mọ̀lẹ́ tí ń kan ọmọ ẹlẹ́sìn o gbúdọ̀ gbàwẹ̀ di 12 o'clock wàá gbà di 11 o'clock ẹ̀yin lẹ́ máa ṣe àwọn òbí yẹn níbi tó rí wọn kú dé àwọn ọlọ́mọ máa ṣe kinní kan ọlọ́run kí ló ti ń porúkọ lọ́mọ máa bá ọlọ́run tó pé ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ jìnjí kùtùkùtù ayé tí ò mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ń gbà ní àwẹ̀ tẹ́ ń fara gbàgbẹ̀ kiri ẹ máa sọ fún ó máa gbà di 10 o'clock ó máa gbà di 11 o'clock ó ti pọ́ ọmọ ọdún báyìí ó gbọ́dọ̀ gbà di 12 o'clock ó gbọ́dọ̀ gbà di 2 o'clock ó gbọ́dọ̀ gbà di 4 o'clock títí kí ní ọ̀hún náà kú ní mọ́yàn lára náà torí ọmọdé ò ní ṣaláìṣiṣẹ́ ọmọdé torí bí máa ọmọdé tó máa jẹun tán tó máa tún jẹ ìpápánu ìgbà yẹn dẹ̀kẹ̀rẹ̀ ní kékeré wọn ò ní ra ìpápánu fún wa wọn ò ní ra ìpápánu fún wa tó bá ti jẹ̀bà tínú ẹ ti lè tandi ó ti tán náà nìyẹn so ẹ wá wo irú tọ́jọ̀ tí wọ́n ń tọ́jọ̀ yàtọ̀ sí tọ́jọ̀ tó máa tún inú àwẹ̀ lọmọ mi máa wà ẹ tún máa ní kó lọ lé kéwú gbogbo ohun tírú àwa yìí ti pass through ni ẹ tún ní kó lọ lé kéwú nínú àwẹ̀ yẹn àfàwèrè olórí burúkú kan tó máa wé òṣùká àsọnù kan á tún máa nà
á tún máa nà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run irú àwọn èèyàn tó ń wú ìwà burúkú yìí tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni iná jahannama kan wà torí pé nígbà tá a máa gbọ́ lórí Clubhouse lẹ́nu àwọn àràbò fúnra wọn wọ́n ní jahannama wọ́n ní kò kì í ṣe iná wọ́n níbi tí wọ́n ń sin àwọn èèyàn burúkú sí ni ẹ wá mú ọ̀rọ̀ yẹn ẹ wá yípo ẹ wá sọ pé iná jahannama láti máa fi kó àwọn èèyàn láyà jẹ. That is what we have heard ever since láti kékeré tó bá sọ pé jahannama wọ́n ti sọ pé wọ́n ti túmọ̀ ẹ̀ ní pé air fire which is not so. It's a burial ground tí wọ́n ń sin àwọn èèyàn sí. Why do you hate your people that you so much enslave them with that with ẹ̀sìn tí ò kì í ṣe tiwa with nǹkan ní nǹkan just to be able to extort them? I think it's time you listen to the truth. Àwọn àfáà kan sì wà ńbẹ̀ tó wọ́n máa wé òṣùká kiri wọ́n máa bọ́ sí wọ́n máa fi ìlú jẹ́ àwọn èèyàn kiri nínú ilé èèyàn onísùn gbádùn. Ṣé olórí burúkú nìyí ni obìnrin tí wọ́n sọ fún yín wípé ó gba àwẹ̀ títí tọ́mọ fi kú wọn nínú tó bí ọmọ lókù yìí kí lẹ́gbọ̀lẹ́ lérò pé ó yẹ kó lọ ó yẹ kó Olódùmarè gan dáná sí lábẹ́ títí di ọ̀run ni because ó refuse láti lo ọpọlọ ẹ̀ because ó ń dàgbà bọ̀ ó refuse láti lo ìmọ̀ àti òye tó Olódùmarè fún because lẹ́yìn tí wọ́n bá tọ́yàn tán wọ́n máa ń sọ wípé èèyàn máa ń túnra ẹ̀tọ́ ni èèyàn tún máa ń túnra ẹ̀bí ni èèyàn tún máa ń túnra ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹ̀yin ti yín ibi tó tọ́ yín sí ibẹ̀ náà lẹ fẹ́ wà ibi tí wọ́n gbé iyọ̀ yín sí ibẹ̀ lẹ fẹ́ ṣomi sí. You don't want to move forward. Ẹ fẹ́ yí ọpọlọ yín pé òkè nǹkan tó fi tọ́ mi yìí ṣó dáa. So that means ní ilẹ̀ káàárọ̀ òjìrè lẹ́nìí tí wọ́n bá sọ fún yín pé tó bá bí ọmọ tó bá ń sọ pé òkè kẹ́ lọ máa pa àwọn ọmọ ìyá yín ni ó bẹ́tà ṣèbí òun náà nìyẹn. Àwítán kátó wí kátó fọ̀ wọ́n ti lọ dáná sun ilé òòṣà. Ṣé rò pé òòṣà wà níbi tẹ́ dáná sun ni àbórí òrìṣà wa lẹ fi ń ṣeré bẹ́ẹ̀ yẹn. Òòṣà ò sí bẹ́ẹ̀. Lóòótọ́ ẹ dáná sun ilé òòṣà ṣùgbọ́n òòṣà nǹkan tẹ́ ẹ dáná sun yẹn òrìṣà yẹn ò sí bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáná sun ilé òòṣà yẹn pátápátá báyìí lẹ máa fara gbá nǹkan tí ń ṣe yín ẹ̀ tí mọ̀ ni nǹkan tí ń ṣe yín ẹ ò mọ̀ ni. So ká sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ kó máa wọnú ọpọlọ yín bẹ́ẹ̀ náà ni lórí Clubhouse wọ́n pe àwọn kan bàbá Fádàrẹ wọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ pé àwọn Muhammedans nìyẹn gbaná jẹ́ jọ nítorí Ọlọ́run kí ni kán tún pè ẹ́ mọ́ irú àwa yìí ní ìsinyìí lójú tiyín tẹ́ bá pè mí lẹ́lẹ́bọ èébú lẹ̀ ń bú mi ẹ ń compliment mi ni because mo mọ̀ pé lẹ́bọ ni mí but you should be proud pé wọ́n pè ẹ́ ní Muhammedans torí pé ọmọlẹ́yìn Muhammed nìyẹn ọmọlẹ́yìn Muhammed ni ẹ́ ò dẹ̀ lè tó Muhammed torí àwọn ọmọ ẹ̀ gan wọn ò ríra wọn pé kíni kò tí nǹkan pàbàrà àwọn àràbò ń ṣe ẹ̀sìn wọn ò fi ní ayé ara wọn ní ara ẹ̀yin náà lẹ máa fa tẹ̀síbà tó gùn láti bí tẹ máa fà débi òpin ọ̀run bẹ́ẹ̀ ṣe máa gbé kiri lórí nínú bọ́ọ̀sì rẹ̀ yẹn tẹ bá rí dúdú níbí ìyá àwọn Senegal àwọn dúdú kan táyé wọn ti bàjẹ́ sí inú ẹ̀sìn mùsùlùmí ẹ máa rí tẹ̀síbà lọ́wọ́ wọn ni kò síbi tán wọ́n máa fi kọ́rùn ni kí ló dé ẹ̀yin lẹ ṣe Olódùmarè ni ẹ̀yin lẹ ṣe Allah ni abẹ́yìn lẹ pa Muhammed àwa dúdú náà la máa ń gba nǹkan ní nǹkan tá a máa gbà lámọ̀rí wa mọ́ téèyàn bá ti ń dàgbà èèyàn máa ń lo brain ní ara ẹ̀ ṣùgbọ́n yín ti yín brain ti yín ẹ dẹ̀ mú ẹ sọ sábẹ́ kíní ẹ tẹ̀ mọ́lẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ ẹ fi ẹ̀fẹ́ lò rárá kò nítumọ̀ sí yín rárá a dẹ̀ máa bá yín sọ ẹ máa sọ wípé wọ́n ń bú yín mo ní right àti sọ ọ̀rọ̀ mùsùlùmí I was once a Muslim ojú mi ti là and I'm going to teach people about it. That is very barbaric the way you practice your Islam. Ní ilẹ̀ káàárọ̀ òjíire, very barbaric. Mo sọ wípé ẹ̀sìn torture ni ẹ̀sìn yẹn. You torture children from their tender age títí tó fi dàgbà ni. You torture them. Ẹ̀yin lẹ mọ̀ gbà tán máa gbà wẹ̀dì. Ẹ̀yin lẹ mọ̀ nǹkan kíní kan.
ìgbà yẹn màá máa wà nínú àwẹ̀ báyìí ìyá àgbà mi máa ní kí n lọ máa tú oko ní gbogbo àárín ilé pé tí n bá máa fi tú oko yẹn débì kan mi ní mọ̀ gbà tí àkókò máa lọ. Èmi gan fúnra mi mo máa rọ bí ẹni tó fẹ́ kú lọ́la ni because I can't. I was small, I was little. Mo kéré fún gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn ló máa bá mi máa wo time. Ipe ìwọ náà ti dàgbà ó ti tó fẹ́ máa ṣe nǹkan oṣù o aago 7 ló mọ gbàwẹ̀dì o. Mi ò lè ṣe máa rọ kalẹ̀ ní bí pé mo fẹ́ kú lọ́la ni because bí má ṣe rọ kalẹ̀ àwọn gan máa mọ̀ pé tó bá ní kí n dìde lọ bomi wá mo lè dákú. Àti mo lè dákú kí n kú dànù. So wọ́n máa fi mí lẹ̀ ni màá dákun mi délẹ̀ ọmọdé ni mí. Let children grow, let your children grow with ẹ má máa kó rádaràda sí wọn mọ́ nípa ẹ̀sìn sí wọn lórí mọ́. Ẹ̀yin oní Kristẹni náà ẹ máa ní wọ́n gbààwẹ̀ 40 days kí ni ti yín? Kí ló dé tẹ́ ń ṣe báyìí fún àwọn ọmọ yín? Let them have freedom to choose. Nítorí ẹ̀ lè ṣe ń rí àwọn ọmọ òyìnbó they invent one because there is freedom fún wọn láti ronú láti sọ̀rọ̀ láti sọ pé this mo fẹ́ jẹ nǹkan báyìí mi ò ṣe nǹkan báyìí lágbájá sọ báyìí lágbájá ṣe báyìí fún mi wọ́n ní chance yẹn láti grow. That is why they could invent. We never had the chance. The chances that was given to us was forced on us. Wọ́n force wa ni. What force any? Oh, you must do this. This is how it is being done. This is how you must do it. And that is how you must continue. And when you grow up, you teach your children to be in that same coven. Damn it. Kí ló dé tẹ́ kí èèyàn máa ń dé stage kan nínú ayé èèyàn máa wò wípé okay. Ó dà pé with the little tí mo ti learn nínú ayé mi yìí, I think it's high time I put it to test. It's high time tèmi náà dánú rò tèmi náà lè fi ọpọlọ mi ro nǹkan. It's high time tèmi náà lè upgrade tí mo lè step up. You are not upgrading, you are degrading. You are just downgrading yourself. Your kids are in the same. You know, imagine ní orí social media ọmọ kan máa wá mú ìwé wèrè kan á máa ṣe fire látọmọ ọdún 3 á wá mú orí ìyá ẹ̀ dání. That is what you teach your kids. It's so disgusting. Àti kékeré ẹ máa gbọ́ Allahu Akbar Allahu Akbar. Kí ni ìtumọ̀ yẹn? Is that what the world needs to grow? Ní 2023 yìí. That is what you teach your kids. And that is what they remain. That is why situation máa dé tó yẹ kán fi ọpọlọ wọn ronú. Wọn ò ní lè ronú out of Bible and Quran. You have enslaved them. Because you have been enslaved and you continue the enslavement in your kids and your generations yet unborn. Kí ló dé? Israel ní ìsinyìí kò sí ìlú tó bá máa fi gagbága pẹ̀lú Israel. A ṣe kó tó jẹ náà. Kì í ṣe nítorí wípé wọ́n ní Jésù, nítorí wípé wọ́n ní sophisticated weapons. Wọ́n ní àwọn ọmọ tó invent dèní eléyìí wọ́n sì ní àwọn ọmọ tó jókòó síbi kan tí wọ́n pé wọ́n ní nǹkan kan tí wọ́n ṣe ju pé kán invent new arms lọ. Wọ́n ní àwọn ọmọ yẹn wọ́n ní iṣẹ́ méjì ju pé kán invent ohun ìjà olóró tán lè fi ja ogun lọ. Same thing goes to àwọn kí ló ti ń porúkọ ẹ̀ àwọn ẹ̀sìn mùsùlùmí. Àwọn Arabo wọn níṣẹ́ méjì ju pé kán invent nǹkan tó fi ń ja ogun lọ but ẹ̀yin níṣẹ́ méjì ju pé kẹ́ máa jẹ́ káwọn ọmọ yín máa ronú wípé Ọlọ́run máa bọ́lẹ̀ látòkè ọ̀run láti wá bá wọn ṣe. Because you didn't allow them to have kátẹ́gùn fẹ́ sí wọn lọ́pọlọ. Jẹ́ kí atẹ́gùn fẹ́ sí àwa ọmọ yín lọ́pọlọ láti kékeré. Àti kékeré lẹ ti bẹ̀rẹ̀ sí ní máa kó òṣì àti ìyà àti ìṣẹ́. Àti ọjọ́ alẹ́ tó máa mẹ́hẹ̀ sí wa ní ọpọlọ. Because how they think an average black person will say, Ọlọ́run máa gbà wá mà ní.
Ọlọ́run mà ló máa ṣe àfilẹ̀ fọlọ́run Ọlọ́run mà ní Ọlọ́run la máa wo Ọlọ́run nìkan ni kò sí nǹkan tẹ́lẹ̀ ẹ̀dá lè dá ṣe. That is what they say. Òyìnbó máa sọ fún ẹ ọmọ kékeré òyìnbó tí wọ́n bí lénìí bí ọmọ ọdún 6 á sọ pé kí ló kan Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Because Olódùmarè because àwọn òbí wọn fún wọn ní àyè kí atẹ́gùn fẹ́ sí ọpọlọ wọn. Wọ́n mọ ìyàtọ̀ láàrin tí Ọlọ́run lè ṣe àti ohun táwọn fúnra wọn máa ṣe. Your kids know nothing. They are daft. They are daft. They grow up being daft. Why? Why did you do so to yourself? Kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn fúnra yín? Kí ló dé tẹ́ ṣe bayé ara yín jẹ́? Kí ló dé tẹ́ ṣe bayé ọjọ́ ọ̀la yín jẹ́? Tó bá yá ẹ máa sọ wípé àwọn ọmọ tẹ́ ń bí ọkàn yín ò balẹ̀ lórí wọn, ọjọ́ ọ̀la wọn ń pòrúurú mọ́ yín láyà because ẹ̀yin lẹ bayé ọjọ́ ọ̀la wọn jẹ́ láti ìkókó láti inú ẹ̀jẹ̀. You don't let them know this kind of spiritual being they are. Kí ló dé? Àti kékeré ni Ifá ti máa sọ fún wa wípé tá bá sọ̀rọ̀ Ifá ń sìn ọ̀pọ̀lọpọ̀ òpònú nínú yín ẹ máa sá lọ torí òpònú ni yín. Nǹkan tó máa gbà yín lẹ̀ òun ló máa ń jẹ́ kẹ́ sá kúrò ńdí ẹ̀. Ìdí ẹ̀ yẹn dẹ̀ làwọn ọ̀jẹ̀lú ilẹ̀ káàárọ̀ òjíire. Ìdí ẹ̀ lọ dúró sí tó fìyà jẹ wá di ọ̀la. Tó ń fìyà ẹ jẹ wá di ọ̀la. They don't want us to know the truth and you too don't want to think because you are so daft. Because o lè dánú rò because ọpọlọ ẹ yẹn wọ́n ti ìgbà tí àwọn òbí ẹ ṣe fún ẹ wọ́n mú ọpọlọ ẹ wọ́n kó kúrò nínú kíní wọ́n wá dé padà ó wá empty. You think you have brains? You have no brain. At my age tó bá ti dé wípé tó bá ti wà nírú age mate mi yìí tó bá ti dé stage wípé o ti ń ronú nínú ayé ẹ wípé jẹ́ kí n ronú ta ni àwọn baba ńlá mi, ta ni mí, ìdílé tí mo ti wá kí ló ń ṣe ń bẹ̀. Tó bá ti máa ronú, tó bá ti máa béèrè, tó bá ti máa ṣe research, ọmọ ó ti bọ́ fún ẹ o. Ayé ẹ ti bàjẹ́ o mọ̀ ní o. Torí tó bá yá àwọn kan máa sọ pé èpè la fi ń sọ, tó bá ṣe pé èpè gan ló yẹ yín. Because you are a disappointment. Ṣebí irú àwa yìí náà bó ṣe tọ́ wa nìyẹn. Ṣebí irú àwa yìí náà ṣebí bó ṣe mú wa lálápá àyàká nìyẹn. Ṣebí irú àwa yìí náà bó ṣe nà wá bí ẹni máa kú nílé kéwú nìyẹn. Ṣebí irú àwa yìí náà bó ṣe ṣe fún wa náà nìyẹn tó jẹ́ wípé wọn ò jẹ́ kátẹ́gùn fẹ́ sí ọpọlọ wa. But you know what? We wata dàgbà àwa tún ara wa bí. Ẹ̀yin tó bá yá nísìnyí orin Yorùbá ni orin àwọn baba ńlá wa ni. Tó bá wá ń kọrin ìyá mi bàbá wọn bí mi dá èmi gangan mo tuntun wá bí. Ẹ̀yin náà máa kọrin torí lórúkọ òun ṣe ń ga sí. Ṣé rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín, orin yẹn orin burúkú ni. Ìyá wa àti bàbá wa wọn ò bí wa dá. Bẹ́ẹ̀ ni mọ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀. Tó bá bí wa dá ni wọ́n máa jẹ́ kátẹ́gùn fẹ́ sí ọpọlọ yìí nídìí pé kí atẹ́gùn fẹ́ sí láti kékeré. Wọ́n jẹ́ kí ọpọlọ wa kí atẹ́gùn fẹ́ sí bó ṣe bí wa báyìí ló bẹ̀rẹ̀ sí ní máa fi ẹ̀sìn àjòjì ló bẹ̀rẹ̀ sí ní máa kó wa ní ẹrú kán kó ọpọlọ wa kúrò ńbẹ̀ kán kó kùkùsà lọ́kọ́ síbẹ̀. Wọ́n wá kùsà síbẹ̀ ni òkúta lásán ni wọ́n kó síbẹ̀ láti kékeré. Wọ́n ò bí wa dá. Tó bá bí wa dá ni wọ́n máa jẹ́ ká mọ ìdílé tí a ti wá. Wọ́n máa jẹ́ ká mọ̀ wípé àwọn baba ńlá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjagunjagun ni wọ́n kì í rógun sá. Tó bá jẹ́ pé wọ́n bí wa dá ni wọ́n á jẹ́ ká mọ irú máìtì ilé tí àwọn ti wá. Gbogbo oríkì wa yẹn wọ́n á jẹ́ ká mọ ìtumọ̀ ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ àwọn baba ńlá wa ṣe jagun tí wọ́n gbà wálẹ̀ lọ́wọ́ àwọn òyìnbó, lọ́wọ́ ẹrú, lọ́wọ́ oko ẹrú, wọ́n á jẹ́ ká mọ̀ ọ́. Ìgbà tá a bá wá ń sọ̀rọ̀ ní àkókò bá ṣe ń sọ̀rọ̀ yìí, a ní máa sọ wípé ìgbà tí Mósè kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò lóko ẹrú, a máa sọ wípé ìgbà tí Lísàbí agbòǹgbò àkàlà tó gba àwọn ọmọ Abẹ́òkúta lóko ẹrú tó kó wọn yọ lọ́wọ́ Ọ̀yọ́. Ìyẹn la máa make reference sí.
àní sọ wípé ńgbà tánàbí Ìsá wá kúrò ní kinní kan kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ànábì ìjẹ̀lì bàbá. A máa sọ wípé ńgbà tí Báṣọ̀run Ògúnmọ́lá tó wá lọ bá Tìmì Ẹdẹ tó wá lọ bá Látòòṣà, ìgbà tá Látòòṣà wá lọ sí kinní kan, ìgbà tí wọ́n ṣe kinní kan, ìyẹn ni ìtàn tó máa pa. Ó ní máa sọ wípé nínú Bíbélì chapter 4 proverb kinní kan ayé ẹ padà bàjẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ayé ẹ ó ń rún lójú ẹ̀mí ẹ, òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Má bínú pé mi ò lè kí yín, inú bí mi. Ṣùgbọ́n àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí wọ́n ò ní gbọ́, torí pé ọ̀pọ̀ wọn ní tí ó bá ń gbọ́ tí mò ń bí táyé wọn ti wá bàjẹ́ sí dé nìyẹn. Bí tó ti bá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn, ayé wọn máa bàjẹ́ ni wọn ò ní fẹ́ gbọ́, orí wọn ti burú. Ẹ wá ní wọ́n bí yín dà. Wọ́n bí yín dà, wọ́n bí yín kú ni. Wọ́n bí yín wípé kẹ́ máa rìn láyé bí ẹni tí ò sí. Wọ́n bí yín wípé kẹ́kàn wà bí ẹni tí ò sí, kẹ́ di òkú ayé. Òkú ayé nìyí, because you don't even know yourself. You don't know how great you are. You don't know what wonders you can do with your spirituality, with yourself. You don't even want to know. That is where the problem lies for you. And that is what average people, àwọn wèrè kan tó wà nídìí ipò ní gbogbo àgbáńlá ayé ibi tán ti ń fi ara pamọ́ jẹ yín yà nìyẹn. So far you know about yourself, so long you know about that spirituality, game over for them. Your story will change. You will explore. You will float. The sky is not even your limit. It's your starting point. As in, you will be feared by them. So Roma mú wọn when they want to talk about you with respect. When they want to look at you, they look at you with regard. When they want to hold you, they hold you in high esteem. Don't you want that? Don't you want some respect for yourself? Oh, fẹ́ káwọn èèyàn bọ̀wọ̀ fún ẹ. Àbí? Because tó bá déwájú, just kò lè example tèmi ti rí ni tó bá déwájú àràbò sọ pé mùsùlùmí ni ẹ kò ní rí ẹ gẹ́gẹ́ bí nǹkan pàtàkì kan. Àwọn òkè àárín àwọn tí bàbá ńlá wa kó lẹ́rú òkè is still run in their family generation. But tó bá ti in moment tó bá ti sọ fún wípé ọmọ káàárọ̀ òjíire ni ẹ o, Ifá ni nǹkan tó ń ṣe o, Ọ̀rúnmìlà ni bàbá ńlá ẹ o, a máa wẹ̀ pé lè máa yàtọ̀ kẹ́, ó gbọ́dọ̀ yàtọ̀ ni. You are born to be different, but you don't know it because you still stay in that circle, my brothers and sisters. Mo bàdé ọmọ Àràbó kan, Tunisia kan, nínú bọ́ọ̀sì wọn àti ọmọ ẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ mi. Ó wá béèrè lọ́mi pé ṣé mi ń gba àwẹ̀ Ramadan? Mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Mo ní wọ́n ń gbà lọ́dọ̀ wa. Ó ní mo ní bẹ́ẹ̀ ni. Ó ní bọ̀tí ibo ni mo ti wá? Mo ní Áfíríkà náà ni mo ti wá. Ó ní níbo? Mo ní ìlú kan tó máa pín kúrò lára Nàìjíríà láìpẹ́, bẹ́ẹ̀ mi ṣe ń sọ fáwọn èèyàn nìyẹn. Ó wá ní ó ní bọ̀tẹ̀ àwọn Áfíríkà ẹgbẹ́ mi máa ń gbààwẹ̀. Mo nígbà tí mo wà ní kékeré tọ́pọlọ mi ò tí ì pé nìyẹn tí wọ́n fi yẹn kọ́ mi. Mo nígbà tí mo ti dàgbà mo ti gbọ́n, mi ò lè bá wọn ṣe irú ẹ̀ mọ́ láyé. Fáàbàdà ó ti di àfisẹ́yìn tí egun fi aṣọ. I'm saying it with all the anger in me. You know why? Because even in the first place, pé mo ń ronú wípé wọ́n fi kíní yẹn tọ́ mi láti kékeré gan, I'm hungry. I'm hungry. Inú bí mi. Burúkú that wọ́n jẹ́ kí ọpọlọ mi settle. Ọmọ tẹ́ ṣẹ̀ṣẹ̀ bí lọ́mọ òkókó tí ẹ jẹ́ kó choose life tó fẹ́, ẹ jẹ́ kó dàgbà, ẹ jẹ́ kó sọ pé bàbá, ẹ jẹ́ kó sọ pé ìyá, ẹ jẹ́ kó sọ pé àǹtí, ẹ̀gbọ́n, àbúrò, ẹ jẹ́ kó sọ wípé abidi.
The only thing tẹ́ kọ́kọ́ rò ní wípé kẹ́ kírun sí létí. It's so painful to me without my consent. It's so painful to me without my consent. Béèrè lọ́wọ́ mi, mi ò lè sọ̀rọ̀ de fi mí lẹ̀ kí n dàgbà náà kẹ́ tó wá béèrè lọ́wọ́ mi pé wá ń bí this thing ṣó fẹ́ kàwé báyìí ṣó fẹ́. It's the same thing kò yàtọ̀. Ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ Mùsùlùmí àti Kristẹni kò yàtọ̀ sí ẹni tí àwọn òbí ẹ̀ rán lọ léèwé tó wà lábẹ́ òbí ẹ̀ tó fẹ́ di adájọ́ tí àwọn òbí ẹ̀ wá sọ fún wípé kó lọ ka medicine. A lọ ka medicine yẹn láti fi tẹ́ àwọn òbí ẹ̀ lọ́rùn, ṣùgbọ́n nígbà tó bá ka medicine yẹn tó bá tójú bọ́ torí pé ó mọ̀ nígbà yẹn wípé agbára wà lọ́wọ́ àwọn òbí òun, tóun bá fọ́nbù wọ́n lè náwọn ò ní rán òun lọ léèwé mọ́. A tẹ̀fẹ́nu wọn, a lọ ka medicine yẹn, tó bá ka medicine yẹn tán á gbé pálí yẹn, á gbọ́n báyìí, á gbé sẹ́gbẹ́ kan, á wá lọ fèsì law tóun fẹ́ read gangan láti di adájọ́ tó fẹ́ dà. Ìyẹn làwọn òbí yẹn máa ní ìgbà wo ló máa bẹ̀rẹ̀ sí fásitì nítorí mi ò practice medicine o, nítorí wípé ẹ fẹ́ force mi ń gbà yẹn ẹ̀dẹ̀ ti force mi ò ní choice, mo ní kí n tẹ́ yín lọ́rùn, but now tí mi ò sí lábẹ́ yín mọ́, mo ti tójú bọ́, mo lè dánú rò. That is the same way we could have done it and save ourselves from all this old mess. Ṣùgbọ́n ẹ̀yin ẹlẹ́sìn àjòjì, ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin Kristẹni, you fail to use it because you don't even have it. Àwọn òbí yín wọ́n help yín débi wípé wọ́n ṣí ọpọlọ yín báyìí, wọ́n dẹ̀ fà kúrò ńbẹ̀, wọ́n dẹ̀ mú kùsà wọ́n gbé sí, wọ́n wá rún wọn padà. That is why you can't use it. That is why you are like oko ayé tẹkàn rìn lọ ẹkàn ṣe òṣì bí ẹran tó ṣẹ́nwo, and these people will continue to argue points with you, blindly. When they want to argue, they don't have any reference to make. They will go and make it into the Quran and the Bible. Even àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní society wa lẹ́dìn, ó yẹ ká máa fi ṣe reference. They don't do that. That is how deeply enslaved they are. They always go and refer to the Bible and the Quran because they've been programmed so. Because wọn bí wọn dá. They never grow up. This kind of people, they don't grow. They remain small. They might be tall, they might be fat. Wọ́n lè ti bímọ, wọ́n lè ti dàgbà, wọ́n lè ti hu ewu lórí. Ṣùgbọ́n they haven't grown. Wọ́n grow. They don't grow. They die that way. People tí wọ́n bá fi ẹ̀sìn àjòjì báyé wọn jẹ́ bẹ́ẹ̀ yẹn tán wá tún wá dàgbà tí wọn ò lè rorí, wọn ń dàgbà ẹ̀rí bá Áfíríkà ṣe rí ni. They don't grow because that is where you're meant to be, because that is the purpose that it serves in your life, to hold you down to wherever that you are. And you know the worst part of it? Wọ́n máa ń sọ fún wọn wípé ibikíbi tẹ́ bá ti máa gbọ́ ọ̀rọ̀ ìṣítí báyìí ẹ gbọ́dọ̀ dúró ń bẹ̀. Ibi táyé wọ́n ti máa ń bàjẹ́ kànlẹ̀kànlẹ̀ nìyẹn. If me at my age tí bá lè bọ́ síta tí ń sọ pé mo renounce this thing I get am o. Gbogbo nǹkan tí wọ́n ń pè ní ọpọlọ mo ní nìyẹn. Ìtumọ̀ ẹ̀ ni wípé mo wà conscious no matter how tí wọ́n ṣe tọ́ mi dàgbà, tí wọ́n inculcate habit àwọn àràbòsí mi lórí. That means to some extent I'm still conscious. But you lost your consciousness. Ẹ ti sọnù. And you can't even, you are not even working on yourself to get it back. Okay, jẹ́ kí n tiẹ̀ gbọ́ nǹkan tí lágbájá yìí fẹ́ sọ. Jẹ́ kí n tiẹ̀ gbọ́ kíní yìí, jẹ́ kí n tiẹ̀ mú nǹkan yìí. Kí n mú 1 + 1 kó di 2. And you think you are brilliant. If you call yourself a Muslim today, you are not brilliant. You are a fool.
If you call yourself a Christian today, you are not brilliant. Because you refuse to grow. You refuse to outgrow ìgbà kékeré yẹn tí wọ́n force yẹ sínú ẹ̀sìn yẹn without your knowledge, without anything. Without your consciousness. We weren't conscious when they were imbibing that culture into your head. When you were being forced, you are not conscious. I know I have a lot of lovers that watch me that are Christians, that watch me that are Muslims. No matter how hurt they feel when I say it, they don't want to go. They want to listen to me more and more because they love me for who I am already. But truth be told, tí àwọn ìgbàrúmọlẹ̀ tí wọ́n bá rí wípé mo ní avenue láti bá yín share tí n bá share, mo wípé ó máa di tèmi náà. I won't do like others. Tó máa sọ wípé káwọn máa tù yín nínú so that you can call them and say, ìyá mi, ẹ send account number yín. Don't ask for my account number. For you to be free is account number to me already. Lọ́dọ̀ àwọn ìgbàrúmọlẹ̀. Tó bá ti dé ìdílé ẹ tó fún òrìṣà ìdílé ẹ ní nǹkan tí wọ́n máa jẹ yẹn, ó ti fi account, ó ti fowó sí account mi lọ́dọ̀ àwọn ìgbàrúmọlẹ̀. Wọ́n ti mọ̀ wípé òkè ẹnu lágbájá báyìí ló ti gbọ́rọ̀, ló fi wá dá ifá, ló fi fún èṣù ní tiẹ̀, ló fi fún àwọn ìyá mi ní tiwọn, ló fi fún Ọbàtálá ní tiẹ̀, ló fi fún Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ní tiwọn, ló fi fún Yemọja ní tiẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti wà nínú àkáǹtì mi lọ́dọ̀ wọn. Wọ́n dẹ̀ ti kọ sílẹ̀ pé nǹkan kan ò ṣe gbọ́dọ̀ ṣe mí, tọmọtọmọ, tọkọtọkọ, tìdílé. So that is enough for me. Don't you get it? Tí n bá fẹ́ ṣe bí àwọn other Facebookers àbí kí ló ń pè, a sọ pé is alive, Jesus is alive, forever is alive. Kò sí nǹkan tó ń pẹ́ jẹ́ Jesus nínú ayé mi. I'm going to tell you that bàbá wa Èṣùlékè àbí kí ló ń pè tó sọ pé Jesus Christ is a lazy boy. Ṣé ń gbọ́ ẹ̀yin ọmọ ẹrú? I love that statement. Nígbà tó sọ débi kan ní ṣé ń gbọ́ ẹ̀yin ọmọ ẹrú. I think I need somebody to send it to me. Ìyá Ìjìdé ló send it sí mi last time. Ó ní ṣé ń gbọ́ ẹ̀yin ọmọ ẹrú? Ẹrú máa ronú bí ẹrú, á máa ṣiṣẹ́ ẹrú. Bẹ́ẹ̀ náà lẹ́wọ̀n àwọn Mùsùlùmí àwọn ẹrú Ọlọ́run, kí ló dé? Wọ́n ní àmọ́ àjànàkú kan ò ní ya ìrà. Ọmọ àjànàkú kan kò ní ya ìrà. Ṣùgbọ́n ẹ wá múra yín bí ìgbàrúmọlẹ̀ bólódùmarè ṣe ti place yín pé ọmọ aládé ni yín, ọmọ ẹkùn ni yín, ọmọ jagunjagun ni yín, the great warrior wá di ẹrú Ọlọ́run làwọn. Ṣùgbọ́n tó bá ti wá rí nǹkan baba ńlá wọn, wọ́n wá gbé ẹ̀wù ogun wọ̀, wọ́n wá gbógun ti ayé ara wọn, wá ba ayé ara wọn jẹ́. That is why when their parents die, ẹ̀sìn Mùsùlùmí á ní ẹ ṣe sàárà, àwọn Christianity ẹ̀ sọ fún yín wípé àwọn ìyá yín nǹkan ni wọ́n appoint pé kán kú, wọ́n bá ti kú báyìí ó ti tán nìyẹn. Kò sí nǹkan tó ń jẹ́ àkúdàáyà, kò sí nǹkan tó ń jẹ́ pé àwọn ẹbí yín wọ́n padà wá ṣoyín lóore. Kí ló dé tó jẹ́ pé ayé wa ó ṣe báyìí, ó dojú kejì, tó bá ṣe pé àwa kan tètè lu ọpọlọ ara wa, tó bá kí ń ṣe pé àwa kan tètè lu nínú ẹbí mi wọ́n fanatic ju kí ló dálẹ̀ lọ. Nínú ẹbí bàbá mi
ṣùgbọ́n mi ò tí ì rí ìkọ̀kan nínú wọn tó máa pè mí tó máa sọ pé báwo ló ṣe báyìí màá béèrè lọ́wọ́ pé ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n pín ìtàn ajá ó ṣe kan lè mọ́mù. For me to be conscious of myself, grandma mi máa kì wá báyìí orí mi máa wú ni pé wow ìwọ náà worú kíkì yẹn náà worú àwọn forefathers mi yẹn náà wo bí àwọn forefathers mi wo bó ṣe kàǹkà wo bó ṣe kàmàmà wo bó ṣe buwáyà. Àádẹ́ máa bá yín sọ ẹ máa yírùn bírí ẹ tún ti ń gba àwẹ̀ wèrè tẹ wáyé ayé yín wá gbà nígbà táwọn baba ńlá wa máa ń sọ tó máa ń ṣèwúre wípé Ọlọ́run má jẹ́ afárá gbàrú ẹ̀. Woman yẹn lóyún ó dẹ̀ gbàwẹ̀ ìgbà yẹn àwa ń kékeré náà ó lóyún heavily pregnant ó dẹ̀ gbàwẹ̀ ìgbà tó máa bímọ bí ló kú ó bímọ yẹn ló kú life and direct. I wasn't told. I was there to witness it. Òbí ló kú tó bá jẹ́ nílùú òyìnbó wọn ò ní mú woman yẹn lọ sẹ́wọ̀n wọ́n máa mú lọ sí psychiatric hospital because wọ́n máa mọ̀ níbi tó ti ń lọ sí test wọ́n á mọ̀ wípé ọmọ yẹn weak mọ́ nínú because she don't eat. Kò kí ń jẹun dáadáa kò kí ń jẹun déédéé olóyún tó lóyún bá ti lóyún ó máa ń lójú kòkòrò oúnjẹ bó ṣe ń jẹ lé ló máa jẹ lé ẹnu olóyún ọjẹ tó àwa tá à ń tutọ́ yìí ẹnu olóyún máa dín kàrà dín koro ni bó ṣe ń mú bisikíìtì sí ló máa mú gbá sí ló máa mú fanta ló máa mú kinní kan just to keep your mouth busy. Ẹnìkan wá lórí òun burú nínú ẹ̀sìn àjòjì òun á gbàwẹ̀ toyún heavily pregnant. Woman yìí ẹgbẹ́ ṣọ́ọ̀bù ìyá àgbà mi ni ó wà nígbà náà ó máa rọ kalẹ̀ ni kọ́lọ́hún fóun ládàá á tún lọ pọn mi níbi táyé wọn bàjẹ́ dé. Ìgbà tó máa bímọ báyìí ṣe mọ̀ pé ayé ìgbà yẹn ojú kò tí ì là báyìí ojú tèmi ò tí ì là báyìí. Ìgbà tó bímọ yẹn báyìí ìsọ̀rọ̀ àlà ni bí ọ̀rọ̀ àwọn ní kí ló ti ń porúkọ ẹ̀ what's it called àwọn Haúsá tẹ́yàn kan bá kún wá ní ìsọ̀rọ̀ àlà ni bálà ṣe fẹ́ nìyẹn. Irú rádaràda wo lẹ kóra yín sí irú rádaràda wo lẹ kóra yín sí kí ló dé kí lẹ ń wá kiri tí ò sọnù lọ́wọ́ yín. Our forefathers have the power to do whatever they want. That is why they don't have to pray and go and die lórí òkè kan to get it. Don't you get it? Ṣé kò yé yín ni? Our forefathers are powerful enough. They know. Ó dàbí ìgbà táwa ń kékeré a máa ń kọ orin kan a ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o. Iṣẹ́ àgbẹ̀ àwọn baba ńlá wa ti jẹ́ kó yé wa bó ṣe kó wọn lálápá ìyàká tó tán fún wọn ní ẹ̀sìn àjòjì tó tún wá mú English education wá tó wọ́n jẹ́ kó yé wa nínú orin yẹn wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ títí wa ń bí o tó o bá ti ṣiṣẹ́ o máa jalè gbẹ̀yìn ni o. Àwọn olórí burúkú Olúwa bá mi ṣe Olúwa rárá wá Olúwa Olúwa wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ orí òkè ló máa wà 24/7. Aláàánú tó Olúwa máa wá rán wá ní ẹni tó máa wá dúpẹ́ lọ́wọ́ wòlíì tó ti lọ dá ifá lórí ọ̀rọ̀ ẹni yẹn tó ti mọ bá yí ẹni yẹn ṣe máa rí tó ti bá rúbọ tó ti bá ṣe tutù ẹni á wá làlùyọ á wá gbé mọ́tò wá fún wòlíì ibi tó ti gbé mọ́tò wá fún wòlíì ló ti máa rí wọ tí wọ́n ti ń fẹsẹ̀ gbálẹ̀ lórí òkè lábá ní àwọn ọmọ mi yìí ibi ni wọ́n ń gbé kọ́lọ́run ṣàánú wa ni a wá pè wọ́ a wá fún 5,000 Olúwa ṣe o Ọlọ́run òkè mímọ́ o ṣe o Ọlọ́run ọ̀ṣọ́fà o ṣe o Ọlọ́run kinní kan níbi
tí ayé yín tó bàjẹ́ dé. Ìtumọ̀ ẹ̀ ni wípé all you ever want in this life is crumbs from other people's table. Is crumb. Ẹ̀rún tó bá bọ́ sílẹ̀ lórí pápá ìjẹun àbí kí ló ń pè àwọn ẹlòmíì, nǹkan tí ayé tí wọ́n gbà nìyẹn. Nǹkan tí ayé tiẹ̀ tó gbà nìyẹn. Ṣé ẹ kì í ro orí ni? Ṣé gbogbo wa náà lórí wa ti wá kú ni? Kí ló dé? Kí ló dé tá a lè ronú wa? Kí ló dé tá a lè yí sítórì wa padà? Kí ló dé tá a lè tún ìtàn ara wa kọ? Kí ló dé? Kí ló ń ṣe wá gangan? Kí ni problem ìṣòro ilé ayé wa? Nígbà tí wọ́n máa fún wa ní ẹ̀sìn àjòjì yìí, ṣé wọ́n fi àfọ̀ṣẹ gbélé wa lọ́wọ́ ni? Àfọ̀ṣẹ ni wọ́n fi gbélé wa lọ́wọ́. Because I don't get it. Àwọn pásítọ̀, àwọn wòlíì yẹn náà, wọ́n wá lọ wá agbára àdàmọ̀dì kan, wọ́n á rin oríṣiríṣi mọ́lẹ̀, wọ́n á ṣe gbogbo ẹ̀, kérò máa ya, kérò máa wọ́. Ẹ̀yin náà tún wá máa wọ́ lọ́bẹ̀. Á mú yín. Ẹ mọ̀dí tó fi mú yín because pérégedé báyìí lẹ wà. Gbayawu bíi tèmi báyìí lẹ wà. Mọ bó ṣe ń rúbọ, ṣe tutù. Ẹni tí ò rúbọ, tí ò ṣe tutù, tó bá sa ògùn sí, á bá ẹlẹ́dàá ẹ̀ nílé. Gbọ́ tuntun bí ọ̀rọ̀ ìyá wa Olúwabùnmi, kẹ́tù gbọ́ tuntun. Ẹni tí ò rúbọ, tí ò ṣe tutù, tó bá sa ògùn sí, tó bá da àbìlù sí, tó bá lo anything fún nílé ayé yìí, kán tó lò ó ti bẹ́lẹ̀dá ẹ̀ lé. Tímọ́tímọ́ lé tí mọ́rí tìmọ̀tìmọ̀ lálámọ̀ ó máa mọ pẹ́ kí ni. Because you are as good as èèyàn tó sùn sínú ọyẹ́ tí ò láṣọ òbúra. Gbayawu báyìí ló wà. Ẹ̀kan wọn báyìí lórúkọ Jésù, iná ọ̀run o, iná kìnní kan. Ẹ̀mí mímọ́ tí iná mi dá. Ibo ni iná ọ̀run wà? Iná wèrè wo ló ń pè? All you have to do is ní nǹkan ṣe pẹ̀lú àwọn ìgbàrúmọlẹ̀. Èṣù ọ̀dàrà, ṣàánú fún mi o. Mo ṣe wà yìí o. Dáàbòbò mi tọmọtọmọ, má jẹ́ kí nǹkan burúkú ṣe mí o. Ló bá tán, bóyá epo pupa ló fún èṣù ọ̀dàrà ní ìsìn àbí ọtí àbí òbí. Ó máa ṣọ́ ẹ tọmọtọmọ ni. Ó máa kẹ́ ẹ tọmọtọmọ ni. Ògùn lákàáyé ò ní jẹ́ òràrin rà á. A dẹ̀ ń sọ fún yín, ẹlẹ́nu wá ń rùn, ẹni ọ̀run àpáàdì là ń lọ. Ṣé wọ́n débẹ̀ náà? Kẹ́ẹ̀bọnú ẹ̀ṣẹ́ ń lọ kì í bí ọ̀rọ̀ Ìjẹ̀bú. A dẹ̀ ń bá yín sọ, à ń bá yín sọ. Èmi tí mo ti ń rúbọ láti jọjọ́ ìṣọ́ ọmọ mi ti kú ni. Ọmọ mi ò kú. Ó máa dàgbà, ó máa dògbó. A fẹ́ wúpá wá fẹ́rìgì jobi, kò sí bí mo ṣe lè pẹ́ láyé tó mi ní fọwọ́ mi gbọ́mọ sí i. Ẹbọ ríru ló ń jẹ́ bẹ́ẹ̀. Ètùtù ṣíṣe ló ń gbàdé bẹ́ẹ̀. Tí mi bá ti fi rọ́kùn nítorí kẹjẹ́ ká máa là o. Ẹlòmíì nú yín ẹ máa sọ pé àṣebọ́n ti sọ pé kíníkan ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ onírọ́ ẹni bí ni yín, onírìkìṣí aládàánù ni yín. Torí wípé ẹ̀sìn kí ló ti ń porúkọ ẹ̀, àbáláyé ni wọ́n ń pè ní wípé ta ni yóò gorí òkè Olódùmarè lọ? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, tí ẹ ò gbọ́kàn yín sókè sí asán tó lọ gbé sínú Bíbélì fún yín. Because ẹ lè ṣòdodo lẹ́rù ṣe máa ń bà yín ní díẹ̀. Ẹni bá dẹ̀ ṣòdodo ní má lè àgbè. Ẹ gbọ́, ẹni tó bá ṣe òdodo, òun ni mọ́lẹ̀ máa gbè. Òdodo yẹn tẹ́yìn ò lè ṣe yẹn lẹ́yìn wá ń sá fún ní díẹ̀. You think they do like this? Èṣù ọ̀dàrà ò kì í ṣe báyìí, ògùn lákàáyé ò kì í ṣe báyìí, wọ́n ń ṣe bálàblù bíi tiyín báyìí. Ọbalú ayé ò kì í ṣe bálàblù bíi tiyín báyìí. Òòṣà ńlá òṣèrìmàgbò ò kì í ṣe dáradára báyìí. Ibi tó ń lọ ni wọ́n ń lọ.
wọn ò dẹ̀ kí ń jẹun èèyàn, ẹ̀yin aláìmoore èèyàn. Fóònù ni mo fi ń ṣe ètò torí ẹ̀ tí mọ́sẹ́jì bá ti wọlé bá a tún yọ̀ ṣubú. Ẹ̀yin aláìmoore èèyàn, wọn kì í ṣe bíi tiyín, òrìṣà ò kì í jẹ oúnjẹ èèyàn kan má sàn. Tó bá rúbọ fáwọn ìyá mi, gbàgbé bó ṣe lọ. Tọmọtọmọ ló máa ṣoríire, tọmọtọmọ ló máa bẹ́gbẹ́ pé, tọmọtọmọ ló máa ṣíjì bù ẹ́. Àwọ̀ kí ló máa ń pè ìyá àgbà mi máa sọ kíní o, ìṣọ́ tó nípọn ju káwọ̀ ẹ̀wù erin lọ. Òun ló máa fi bù ẹ́, wọ́n máa ràgà bù ẹ́ ní gbogbo nǹkan tó ní pátá. Wọn ò ní jẹ́ kí nǹkan burúkú ṣe. But ẹ̀yin ilẹ̀ máa ṣe ẹ̀sìn àjòjì. Ẹ máa sáré from pillar to post. Ọkàn yín ò ní balẹ̀ náà. Ẹ tún máa ṣe wọ Ọlọ́run ọba máa ṣàánú wa o. Ó ní teacher ọmọ mi kan nílé tó pè mí, ex teacher ọmọ mi, àkọ́bí mi, tó pè mí ní ìjẹta. Mo bá mẹ́sẹ̀jì yẹn lórí fóònù. Inú church nìyá yìí ni woman yìí ń gbé, ibẹ̀ ló ń sùn sí, ibẹ̀ ló ń jí sí, ibẹ̀ ló ń ṣe sí. Ó wá mẹ́sẹ̀jì mi lóru mọ́jú pé depression ti fẹ́ pa àwọn ìgbà àwọ̀ ìkòkò bàbá àṣàsùn. Ẹ̀rù ti bà mí pé kí ló ṣẹlẹ̀. Mo wá pè wọ́n pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní àwọn kọ́wọ́ bowó àwọn owó kan ìgbà àwọ̀ ìkòkò bàbá àṣàsùn, àwọn ò tí ì rówó yẹn san. Ṣùgbọ́n báwọn ṣe gbọ́hùn mi pé mo pa àwọn mérí wípé àwọn wà important sáwọn kan, àmúnẹ̀ wà important sí wa o, pé so kí la máa wá ṣe báyìí. Ẹ má wọrí, Ọlọ́run á ṣe. Ọlọ́run á ṣe kí ni? Èèlò lẹ jẹ. Ọlọ́run ò ní bọ́lẹ̀ wá ti wá ṣe anything. Ìtẹ̀wọ̀n ìsìn àjòjì ṣe fún wa náà nìyẹn. Èèlò ni ẹ múnú ẹ̀ 100,000. Okay, kò sí wàhálà, ẹ send account number. Ọlọ́run tí ẹ máa ṣe, Ọlọ́run á ṣe. Jésù, mo nígbàgbọ́ lórúkọ Jésù. Wọ́n ní ẹ gbé gbogbo Jésù yẹn gbé sẹ́gbẹ̀ẹ́ kan. If not that you are a good person. Èmi ò ń fọ́ ní Jésù lówó mọ́. Because when I give you, you tell me that Jésù ló wá fún ẹ. I don't want owó ètùtù, owó ẹbọ mi, owó èṣù ọ̀dàrà kí n wá kó fún ẹ kó wá máa fi attain ẹ̀mọ́ Jésù àbí Muhammed wèrè kan. I don't like it. If not that she has done me so many good, mi ò ní fún ní kọ́bọ̀. Not because I hate her, not because, but I don't just like the fact that she's still caged with ẹ̀sìn àjòjì, thinking Jesus came to do something for her. If I did not decide in my own free will, in my own good mind, pé mo fẹ́ fún ẹnìkan ò ní wá yọ lápò mi. You don't get? Allah will not do anything. Jesus will not do anything. Èmi ni mo wá láti inú free will mi pé okay, this person has been good to me, let me pay her. A good turn deserves another. So àwọn nǹkan tẹ́ máa attribute mẹ́sìn àjòjì kò bára wọn lọ rárá. Kò bá ara wọn lọ rárá. I will not just give you that my money. Àǹtí mi kan tí ẹnìkan kan tó máa pè mí tí máa sọ kí nìkan tí máa send owó sí wọn. That is why I did not give her anything anymore. She just find out that I did not give it to her anymore because when I called myself ọmọ èṣù, she will just tell me, hey, wo ló tún sọ yìí, mi ò fẹ́ gbọ́, mi ò fẹ́ ṣe lórúkọ Jésù, kíníkan, Ọlọ́run á fi ẹ́ mọ̀nà. Ọ̀nà wèrè wo lẹ̀ ń tọ̀ ọ́? So I know wípé tí bá fún wọn, she will always say, Jésù ṣeun o, ṣe o, Jésù á bá mi máa bùkún ẹ. That is why I will not give her. So long you don't agree with me pé owó ẹbọ ni mo dì mú, owó ẹbọ ni mo ná, owó ẹbọ ni mo fún ẹ, owó èṣù ọ̀dàrà ni, owó ojú èṣù ni, owó ojú Ifá ni. I will not give you the money because you always think that is your Jesus that come inside me to give you the money. I don't want you to think like that. That is me. Ama attach, atamo, and it makes us don't grow. It makes us backward. It makes us stay the hell wherever we are. Tá grow. Kí ló dé? Kí ló dé tá ń ṣe báyìí fúnra wa?
tọmọ aládé wá ń ṣe ẹrú tó wá ń pera wọn pé àwọn ẹrú Ọlọ́run ọmọlẹ́yìn Jésù tí àwọn babaláwo bá ríra wọn pòkè ọmọlẹ́yìn Ọ̀rúnmìlà ni wọ́n and as such instead of having the same power tí Ọ̀rúnmìlà possess I think àwọn náà máa jẹ́ ẹrú Ọ̀rúnmìlà àmọ́ wọn ò kì í ṣe ẹrú Ọ̀rúnmìlà ẹ gbọ́ wọn ò kì í ṣe ẹrú Ọ̀rúnmìlà nítorí Ọ̀rúnmìlà sọ ńgbà tó ń lọ ó ní wípé ẹni ẹ bá rí ẹ pè ní bàbá kò sọ pé ẹni ẹ bá rí ẹ pè lọ́mọ aláwo bàbá torí ẹ̀ lẹ́yìn tẹ́ bá rí bàbá gbogbo àwọn ọkùnrin ẹ bá rí ọmọ tán bí lẹ́nìí tó ti ń kọ́ṣẹ́ ifá tó ti ń dáfá tó ti ń rú bàbá aláwo lẹ máa pè é with respect you are going to put some respect on that baby's name pé bàbá ló jẹ́ sí whoever tí ò bá ní the same ìmọ̀ tí ó níyẹn does that not tell you something? Ṣé yẹn gan ò jẹ́ kó rí yín wú lọ́tọ̀ wípé wow so to this extent la fi kàǹkà nínú ayé yìí àwọn kan wá máa kó wa padà sí abẹ́ ọmọlẹ́yìn Jésù ọmọlẹ́yìn àwọn máa ní àwọn jẹ́ ẹrú Allah làwọn. We are never meant láti jẹ́ slave anybody. We are meant to be above all in this world. Kò sí ìran tó tó ìran Yorùbá in everything, in all ramifications. You just wait and see. Ẹ jẹ́ ká gba ilẹ̀ wa, káwa wá dá nǹkan wa ṣe. Bí àwọn baba ńlá wa ṣe ń ṣe. Most of the inventions in this world were being invented by black person. But ogo ele ní ọ̀dọ̀ èèyàn funfun ló ń lọ because of our lack of our thinking faculty tó ti gbà lọ́wọ́ wa láti kékeré and we don't want to get it back. I'm so hungry. Ẹ jọ̀ọ́, all this àwọn ẹ̀sìn tó fi kó àwọn èèyàn wa lẹ́rú láti kékeré láti ìkókó is too toxic. Let us stop it. Mo bímọ mo lọ fẹ́ gbé lọ sí child dedication. Kí ni problem ayé yín? Kí lẹ̀ ń dedicate ẹ̀ fún Jésù fún? Ọmọ yìí wọ́n ní kẹ́ wá dedicate ẹ̀ fún Ifá o. Ifá máa bá yín yẹ̀wò irú ọmọ wo ló máa ṣe irú problem wo ló máa ní in future bó ṣe máa sáré fi ètùtù ẹbọ rírú àti àwọn èèwọ̀ ẹ̀ tí kò gbọ́dọ̀ ṣe má jẹ ráìsì mọ́ má jẹ iyọ̀ mọ́ má jẹ nǹkan báyìí mo kàn fi ṣe example ni o. Ó tán ọmọ life ọmọ yẹn máa wà our life would have been smooth. Àwọn people ìkó bá wa ní. Our life would have been smooth. Àwọn bàbá wa àti ìyá wa wọ́n á ti rí the dangers ahead of us. Nígbà tí bí tó ti ń dáfá tó ti ń rúbọ ló ti máa rí danger ahead of us. Wọ́n á ti bá wa clear. These people did nothing. They were just going láti lọ máa lẹ orí mọ́ àpáta. Damn it! And I want to continue the same mistake for my own children. Never. Gbogbo àwọn ọmọ mi ni mò ń pè babaláwo yá ẹ bá mi dáfá lórí lágbájá ọmọ lágbájá ẹ bá mi dáfá lórí tàmẹ̀dò ọmọ làkàṣègbè mo ń dáfá mo ń rúbọ lórí which and every one of them mi ò dáfá pé ẹ bá mi dá lápapọ̀ no lágbájá ọmọ mi báyìí lágbájá ọmọ mi tàmẹ̀dò ọmọ mi báyìí ọmọ lágbájá báyìí ẹ bá mi dáfá ẹ mo fẹ́ rúbọ sílẹ̀ kí ọjọ́ wọn lè sàn wọ́n kó lè pave way fún wọn kó lè lọ smoothly kó má ní ìdíwọ́ ìdènà tèmi ní while growing up. That is what Abiyamo would do. Not going to one place and start doing like a mad person into the thin air and shouting Holy Ghost fire gbogbo àwọn kinní kan àkọ́bí mi kó ṣe rere àkọ́bí mi kó ṣe kinní kan. No, you don't even get messages about your àkọ́bí. There's so many things tó fẹ́ block àkọ́bí ẹ lọ́nà níjọ́ iwájú. Ifá máa sọ fún ẹ wípé nǹkan ọmọ yìí o lọ́jọ́ iwájú ó máa fẹ́ bá àwọn ọ̀rẹ́ báyìí ṣe ṣùgbọ́n tẹ́ bá ti rúbọ ipá ọ̀rẹ́ yẹn ò ní ká.
èmi inú yín ibi tọ́mọ yín ti fẹ́ ṣoríire ibi tọ́mọ ẹlòmíì ti fẹ́ ṣoríire láàrin lórí social media náà tó bá ti di pé ó ti fẹ́ ṣoríire báyìí wọ́n á gbọ́ nǹkan sínú oúnjẹ á kú dànù do you know pé tó bá pé ìyá ẹ̀ ti ń dá fá tó ti ń rúbọ wọ́n á ti rí wọ́n á ti rúbọ ẹ̀ mọ́ but ìyá mi try o mo ń gbàdúrà àbí kí ni mo fẹ́ ṣe báyìí lè tójú bọlé kò dẹ̀rọ̀ núrù kò ní kí ló ń ṣe ẹ́ kò ní òwú ọmọ ló ń ṣe àṣeyè ló dẹ̀ máa ṣe kó lè jẹun ọmọ lọ́jọ́ alẹ́ káyé ọmọ ẹ má bàa rùn ẹlòmíì máa bímọ 4 á bímọ 2 á bímọ 3 ìkan máa wá ṣe ẹrú lábẹ́ àwọn yòókù bàbá ló ń ṣe màámi gbogbo àwọn ẹ̀gbọ́n mi ló ń ṣoríire kí ló táyé òun wá rí báyìí ọmọ mi mò ń gbìyànjú mò ń gbàdúrà já lọ sọ́dọ̀ pásítọ̀ já lọ sọ́dọ̀ má lọ ọ̀dọ̀ pásítọ̀ mọ́ dáfá kó rúbọ kókó ṣì lọ dáfá kó mọ pírọ́blẹ̀mù ọmọ yẹn àti kékeré ló yẹ kó o ti dá kó o ti ru ó ti kọjá lára ẹ̀ báyìí fine àtúnṣe ṣì wà nítorí wípé a tó ń rí ẹni tí ò sunwọ̀n ṣe òun ni Ọ̀rúnmìlà òun ni Ifá ọmọ mi báwo ló ṣe ṣẹlẹ̀ ìwọ gan àwọn ọ̀rọ̀ tó máa gbọ́ nípa ọmọ yẹn gan ó máa yà ẹ́ lẹ́nu wípé òkè ọmọ yẹn nǹkan tó ṣe láìfo ẹ̀ nìyẹn ó yá tó bá rúbọ tó ṣe tutù tó wá fi nǹkan báyìí gbáǹdì bá kò ṣe Ifá lọ ṣe fún ẹni o bọ́ nǹkan kan báyìí lọ ṣe fún ọmọ yẹn ni wàá rí wípé ìgbésí ayé àyàtọ̀ kò ní lè máa ṣerú lẹ́yìn àwọn àbúrò ẹ̀ tó kù àbí lẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀ òun náà á lè dá mọ́wọ́ lọ sẹ́nu kò má sọ ọmọ di liability sọ́wọ́ ọrùn àwọn ọmọ yòókù irọ́ ni ràkàtí àbúrúkú ilẹ̀ máa bá kiri ràkàtí àbúrúkú ilẹ̀ máa bá kiri there's still amendments that you can make now fún àwọn ọmọ yẹn there's still amendment mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé àti kékeré àwọn ọmọ mi lèmi ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ń sọ nípa wọn fún mi mo dẹ̀ ń rẹ́kọ̀dì ẹ̀ mo ń fi sínú kíì mo ń rẹ́kọ̀dì ẹ̀ torí pé gbogbo wọn pátá ni máa pín tí wọ́n lé wọn lọ́wọ́ tí ẹ rèé o lọ́jọ́ kòkó máa gbọ́ eléyìí wọ́n ní nǹkan báyìí ló gbúdọ̀ ṣe ní èjì báyìí kó lè bá a rí bí kó lè bá a rí náà kó lè bá a rí lò ọmọ mi àdàgbà kò ní rọ́mọ bí bẹ́ẹ̀ ni kò ní rí ọmọ bí wàá máa sáré kiri wọ́n ti gbàgbó kan wá o ẹ̀dẹ̀ ń lọ sí orí òkè ẹ̀ tún máa lọ máa wá àgbo kiri ẹ̀ máa fi oògùn onírúurú wẹ orí fífọ́ ẹ̀ máa gbé àgbo kiri ẹ̀ máa lọ sọ́dọ̀ pásítọ̀ wọn á máa gbé ọ̀tún fún yín ẹ̀ lọ́dọ̀ àfáà ẹ̀ lọ sọ́dọ̀ wòlíì wọn á gbómi wèrè fún yín omi sẹ́mìsẹ́mì omi ayé omi ọ̀run omi ilẹ̀ okòkò bàbá aṣáṣùn á gbé fún yín wàá lọ máa tún máa dákún pọ́blẹ̀mù ọmọ ọlọ́mọ meanwhile nǹkan tó yẹ kọ́ mọ́ ó ṣe nǹkan kékeré báyìí ìrìn tó yẹ kán mọ́ rìn tó máa fi bímọ nǹkan kékeré báyìí ni ó lè jẹ́ èèwọ̀ èèyàn kan ló ń jẹ wọn ò ní rí ọmọ yẹn á dẹ̀ wá bẹ́ẹ̀ kò ní rọ́kọ fẹ́ débi tó máa rọ́mọ bí because ibi tó yẹ kẹ́ ẹ lọ síbẹ̀ ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀ ibi tó yẹ kẹ́ ẹ gbégbá bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn á wá ìgbà táyé ọmọ bá bàjẹ́ dé stage kan gbà mí ó máa ń jẹ́ kó mọ́ ronú ní the right way wàá gbọ́ màámi máa ní ẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ ṣe máa tẹ́wọ́ pẹ́ kiri òṣì nìyẹn kí ló wá fẹ́ kí n ṣe mi ò lè tójú bọ́lé o màámi ẹ tójú bọ́lé àyíṣẹ́ fẹ́ káyé òun bàjẹ́ ni gbogbo àwọn ìyá ló ń lọ kiri tó ẹwọ ìyá lágbájá òun nìyẹn ẹjọ bí òun kọ́ ni ọmọ òun ti ń bímọ ọmọ kìnnì kan ṣé wọ́n sọ pé kìnnì kan ṣé fẹ́ kí n lọ gbàjẹ́ ni wọn ò ní kó lọ gbàjẹ́ kókó ṣì lọ do your duty as a mother go to a babaláwo kódà Ifá kan mọ problem tó wà nínú ìgbésí ayé ẹ kó lè free ọmọ yẹn is an instant something eléyìí ò ń sọ̀rọ̀ lọ sọ́dọ̀ Jésù wọ́n wá máa fi yín wé Anna Anna jọ orúkọ ìgbà tó jẹ́ pé orúkọ àjòjì náà lẹ́yìn náà ń jẹ́ orúkọ mọ̀rúfà báwo lọ ṣe ní fi yín wé Anna ní náà lóòótọ́ ẹ máa dúró de ìgbà tí Anna ta ló dẹ̀ pẹ́ láyé tó Anna rí mọ́ láyé bó ṣe kọ́ sínú Bíbélì so ẹ máa dúró de Anna kẹ́ tó bímọ tó
bá yẹ pé Abímbọ́lá lè ń jẹ́ Abọ́sẹ̀dé, Abọ́lájí, Ajétúmọ̀bí, Abísọ́lá lè ń jẹ́, ẹ má mọ̀ pé ẹ̀sùn mọ́ Anna ń ṣọmọ ìyá Anna, ṣùgbọ́n gbà tẹ́yìn náà ti ń jẹ́ Rebecca, Rúkàyà, ẹ máa fira yín wé Anna, ẹ máa fira yín wé ànábì kan. Ní choice ibi tẹ́ máa bí tó ru ọpọlọ yín máa ronú lọ náà nìyẹn, torí bẹ́ẹ̀ lọ di ọpọlọ yín mọ́. Torí bẹ́ẹ̀ lọ di ọpọlọ yín mọ́. Ọmọ mi ńgbà tó ń dàgbà, ọmọ ọkùnrin kò yẹ kó ṣe wàhálà, kò yẹ kó fẹ́ èèyàn dúdú, bóyá èèyàn tó dú láwọ̀, ó yẹ kó jẹ́ èèyàn tó fẹ́ pupa fẹ́rẹ́fẹ́ ló máa fẹ́, kò yẹ kó fẹ́ èèyàn tó pupa fẹ́rẹ́fẹ́, bóyá èèyàn tó dúdú fẹ́rẹ́fẹ́ ni kó yá fẹ́. A wá lọ gbé síra wọn. A wá máa ṣe kò ní orí ṣe, a ṣe kò ní orí ṣe, a ṣe tí àkàn mọ́lẹ̀ ní tèèkàn ni. Gbogbo nǹkan tó máa ṣe láyé yìí bá wọn máa yí sójú kejì fún ni, títí tó máa fi bá kú. Kí ni glasses mi yìí ó ti yẹ. Ẹ jẹ́ àrò orí ara wa o. Àwọn tó gbẹ́sìn àjòjì ní wọ́n sọ pé káyé wa bàjẹ́ báyìí. Àwa la fúnra ara wa tọwọ́ bọlé ayé ara wa débi tá a bá dé yìí o. A kú ṣe òun náà lẹ́rí lórí social media yẹn. Àwọn kan tún ti ń, àwọn mùsùlùmí ní olóṣùkà, wọ́n tún ti ń ṣe deliverance bí àwọn oníṣọ́ọ̀ṣì. In the next 5-10 years tá a bá rí nǹkan kan ṣe sí àwọn náà máa gorí òkè, wọ́n á máa gbẹ̀mí. Wọ́n máa gbẹ̀mí, wọ́n máa jíṣẹ́. And you will buy into that idea because you are so gullible and foolish. You are so gullible and foolish. Babaláwo ò nílò pé kó lọ jókòó síbẹ̀ látàárọ̀ dalẹ́ kó gun ayé ẹ lè ṣe. No. Tí babaláwo ní kó débẹ̀ kó sọ̀rọ̀ sówó wúyẹ́wúyẹ́wúyẹ́, Ifá ò gbọ́ o, wọ olùwí lọ́tún ọlọ́kànràn lọ́sì, àárín ìta ọ̀run, ìwọ láwo, òun láwo, èmi lọ́gbẹ̀rì, àfi wà. Má dẹ̀ sọ̀rọ̀ problem ilé ayé ẹ̀. Tó o bá tún rówó rú ẹbọ yẹn, wà tún sáré sọ fún babaláwo yẹn pé ẹ jọ̀ọ́ owó pọ̀ lọ́wọ́ mi o, ẹ bá mi ta ẹbọ dànù. Tẹ́ bá wá ta ẹbọ dànù, wà wá sọ fún wọn wípé òkè, ẹ bá mi bí èṣù ọ̀dàrà pé ẹbọ tí wọ́n dá yìí, Ifá tẹ́ ẹ dá yìí, mi ò lówó láti fi rú báyìí. It's what I do. Mi ò lówó láti fi rú báyìí, èṣù ọ̀dàrà, mo fẹ́ kó o pèsè owó tí ń fi rú ẹbọ yìí fún mi. Wọ́n wá da Ifá ẹlẹ́ẹ̀kejì yẹn pé èṣù ọ̀dàrà ń gbọ́ lágbájá ọmọ lágbájá náà òun rí tí ì rí owó rú ẹbọ. Kí ni ìwọ èṣù ọ̀dàrà fẹ́ gbà láti pèsè owó tí ó fi rú ẹbọ fún? Ìwù ìtọ́ bá dà báyìí ó lè jẹ́ epo. Àwọn baba ńlá wa rí wa because they are our fathers. They know us. They know our pockets. They know what we are capable of doing. They know what we are not capable of doing. They help us. So tó bá ti da Ifá yẹn, wọ́n á ti mọ̀ wípé wàá gbọ́ epo pupa lòun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Òun ó sì pèsè fún. Babaláwo yẹn ló máa dìde tó máa mú epo tó máa lọ dà sórí èṣù yẹn fún ẹ láti rí owó láti wá rú ẹbọ yẹn. Trust me. Ọ̀nà tó máa gbégbà tó máa fi rí owó rú ẹbọ yẹn, ìwọ gan ò ní mọ̀. Because wàá padà rí owó, wàá padà lọ fi rú ẹbọ yẹn. Kúkúrú ńlẹ̀. Let us use our brains. Let us go back to orísun wa. Mi ò tún bú yín mọ́, mò ń bẹ̀ yín ni. Àádùn pọ̀ ń bẹ, ẹ wá sọ̀kì ẹ̀. Àádùn wà ń bẹ tí ò sí ẹkún, tí ò sí ìpayín keke, tí ò sí àbùkù, tí ò sí ìfàsẹ́yìn. It's so sweet. Our forefathers are waiting for them to embrace us back. Please. Please. Ó máa ń jẹ́ kí ọkàn èèyàn balẹ̀. Ó máa ń jẹ́ kí inú èèyàn dùn. Kò tí ì kọ́lé ṣùgbọ́n o ò ní tọrọ jẹ. Please. Torí bá wa ń kọ́lé o, wà á bá wọn kọ́. Ṣùgbọ́n ebi ò ní pa ẹ́.
ó ń gbìyànjú láti gbé yín pé kẹ́ wá ṣe mi ò sọ pé kẹ́ wá ṣe anything ní àwò no ìṣe dùn ẹjẹ́ àjọ jẹmúlá yìí tèmi ń jẹ ìtọ́kàn mi balẹ̀ mi ò tí ì rówó invest fún future àwọn ọmọ mi but spiritually mo ti invest fún wọn ọkàn mi balẹ̀ Olódùmarè má fi kú tó yáwọ́ pa wá ọkàn mi balẹ̀ níbi tí mo ti rú ẹbọ tó bá ń pe ẹbọ gan mo ti rú mọ́ mo ti ready wọ́n lẹ̀ for whatever the future mo dẹ̀ tún sì ń ṣe lọ níwọ̀nba tí mo bá sì wà ní ayé mo máa ru mo máa dá mo máa ru lórí kọ̀ọ̀kan nínú àwọn ọmọ mi ni màá dá fàtí màá rú ẹbọ fún wọn kódà kí n wà lórí kí n dàgbà kí ó ku èrìgì lẹ́nu mi kí n wà lórí sick bed mi tí mo mọ̀ pé ó lè pẹ́ kó yá lè yà kó pẹ́ mọ́ màá tún pé babaláwo ẹ̀mí èèyàn kan ṣo tó wà lẹ́nu mi yẹn fi bá mi dá ifá fún gbogbo àwọn ọmọ mi àtàwọn ọmọ mi mo fẹ́ rúbọ because I have requests even when I'm gone I have requests to make down so that tí n bá lọ tán they would live a stress-free life. Ibi tí wọ́n pè pé èèyàn ń ṣiṣẹ́ abiyamọ nìyẹn. Kì í ṣe pé kó lọ la orí mọ́ òkúta nínú igbó agíjù. Kò sẹ́ni tó ń rán ẹ lọ síbẹ̀ téjò bá bu ẹ̀ṣán okú gbé nìyẹn. Kì í ṣe pé kó lọ sùn sí orí mọ́ṣáláṣí ṣálámọ́ṣí bí ọ̀rọ̀ ìyá ẹbọ́hùn mi. Kò ń ṣe pé kó lọ sùn sí ṣálámọ́ṣí kó lọ máa wé òṣùká wèrè kiri tán ọ̀run ẹ. Bó ṣe ń ṣiṣẹ́ abiyamọ nìyẹn tó bá fẹ́ ṣiṣẹ́ abiyamọ tó fẹ́ jèrè ọmọ tó fẹ́ wàhálà lọ́jọ́ alẹ́ wàá rú ẹbọ wàá ṣe ètùtù lẹ́ẹ̀dí àsìkò yẹn ni ìyẹn ni wọ́n ń pè ní àlàgbélayé wọn sọ pé kó ba ayé aláyé jẹ́ kó fi gbé ilé ayé tiẹ̀ tó bá ń sọ pé àlàgbélayé kó rú ẹbọ kó ṣètùtù kó sáré sí ọ̀rọ̀ ara àtàwọn ọmọ ẹ sódà tó bá di lọ́jọ́ alẹ́ ọkàn á balẹ̀ wọn sọ pé kó ba ayé anybody jẹ́ wọn sọ pé kó da ayé anybody rú. And these people are so brainy. Wọ́n sọ fún ẹ pé tó bá ti lọ báyìí, ó ti dedicate àwọn ọmọ ẹ fún Ifá. Kí ló kàn Ifá àtàwọn ọmọ ẹ? Kí ló kàn? Ó dedicate ọmọ ẹ fún Ifá. Ó ń sọ fún Ifá wípé nínú gbogbo ohun tẹ́gbẹ́ ń ṣe nírọ̀rùn tó ń dùn tó ń dọ́ fún wọn ni kíwọ náà wà. Káwọn ọmọ ẹ náà máa ṣe gbogbo ohun tẹ́gbẹ́ wọn ń ṣe tó fi ń dùn tó fi ń dán ẹwọ́ lẹ́gbẹ́ wọn ná káwọn náà má bá wọn ná gidi ọmọlọmọ wọn bí ẹlẹgbẹ́ wọn bí káwọn náà má bá wọn kọjá lórí àpáta láì nípa ilé lọmọ wọn ní ẹgbẹ́ wọn ń kọ́ káwọn náà má ṣubú kà ẹran lọmọ lẹ́gbẹ́ wọn ń jẹ káwọn náà má jẹ gungun owó lẹ́gbẹ́ wọn ná kọ́wọ́ wọn má máa kan ìsàlẹ̀ àpò ìyẹn tún pọ̀ jù ìyẹn ò dáa ó ṣáà ní káwọn ọmọ ẹ náà káwọn náà lọ máa larí má pátá bíi tiẹ̀ táwọn náà bá ti dàgbà káwọn náà máa wá solution from pillar to post from pastor Jeremiah to Shehu Mukandam bí wọn náà ṣe bá bí mọ́mí ẹ ṣe báyí bí wọn náà ṣe báyí o tún máa fà wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ààrẹ kíde kó mi ṣe wá ìyàn bí ọ̀rọ̀ Ìjẹ̀bú torí mi ò gbédè Ìjẹ̀bú dáadáa èdè Ìjẹ̀bú yá mi ìbá máa fi èdè Ìjẹ̀bú kí ṣe kó mi ṣe wá ìran kí ṣe ààrẹ mi ìwé eré ìrí o ìwọ ṣàrè náyé rẹ tí ìyá àgbà mi tó bá ti fẹ́ rí dínkù wà pátápátá ní kékeré ní ṣọ́ ìwọ ṣàrè náyé rẹ ìwọ rè náyé rẹ
náyé rẹ tí àgbà bá ti sọ kí nìyẹn bá inú máa bí mi ni because ó ti sọ̀rọ̀ sí wa nìyẹn ẹ dìde o ẹ má gọ̀kú o bí ẹ̀kọ́ méjì o tí wọ́n ń jẹ kan lọ́wọ́ tó tún wá ń béèrè pé báwo ló máa kan tọ́ọ̀nù tòun èmi ò rí tí ọdún báyìí lọ o I love you all o díẹ̀ tó fọmọlúwàbí o torí àwọn kan ní ìsìn bí tó bá bọ́ sórí ètò tó wáyé ní kí ni rubbish tó ń sọ ó kàn ń bú gbogbo ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ó kàn ń bú mo ní ó ń bú ẹ̀sìn ìṣẹ̀ṣe ó ń bú ẹ̀sìn mùsùlùmí ni eléyìí ò gbọ́n kò ń ṣe muslim now kò ń ṣe real muslim now yes real muslim ni wọ́n ṣe mọ̀ pé wọ́n parí Quran babingo dabaraya big boy in town big girl in town mo rí wípé enslavement yẹn ó wọnú mùdùmùdù ara ẹ̀ ṣe mọ̀ magi do iyọ̀ dùn so wàá sọ pé mi ò muslim tó ẹ ò ṣe mi ò fẹ́ muslim tó ẹ ṣorí ìṣẹ̀ṣe àwọn baba ńlá mi ó ti tó mi that I'm even proud of them gan Sherry there's one thing about them tí mo notice ipe o tiẹ̀ wá bọ́ síta o associate pẹ̀lú wọn everything in them ni wọ́n máa lò wípé káyé ẹ̀ má bàjẹ́ káwọn má fi ẹ́ bú àwọn o gbọ́ everything tí wọ́n fi ń jẹ́ irúmọlẹ̀ tí wọ́n fi ń jẹ́ òòṣà ni wọ́n máa lò wípé káyé ẹ̀ má bàjẹ́ kó má tún fi ìwọ bú àwọn pé ṣèbó ń rúbọ ń ṣètùtù ṣèbí oníṣẹ̀ṣe làgbà ni ṣèbí ó ní ká padà sí kinní kan ṣáwọn kinní yẹn wọn ò rí kó tó di pé nǹkan burúkú ṣe ni wọn ò ní jẹ́ kó ṣe mí torí pé kírú yín má bàa lẹ́nu ọ̀rọ̀ lẹ́yìn ìwà ọ̀la torí tẹ́ bá ti ń bú mi àwọn ilẹ̀ ń bú èmi náà ò kẹ̀ ní fi rọ́kùn underline that statement èmi náà ò kẹ̀ ní fi rọ́kùn ẹ ṣeun mi ò rí tọ́jú báyìí lọ I love you all ẹ má gbàgbé o ìṣẹ̀ṣe làgbà bẹ́ẹ̀ pa mí pẹlẹgẹ kẹ́ ta mí rogodo tẹ́ bá ju àbẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ mi ló máa fi máa lélẹ̀ wípé ìṣẹ̀ṣe báyìí òun ni àgbà lọ́dọ̀ tèmi ẹ ṣeun ẹ má gbàgbé orúkọ tèmi ò yípadà orúkọ mi ni Òṣàtọ́lá Àbímbọ́lá ọmọ wọn nílùú Ìpẹ̀rù ó dìgbà.